wípé ọ̀tún leléyìí nítorí wípé tá a bá ní afarabalẹ̀ wò ọ̀rọ̀ nípa àṣà wa àti ṣe wa ó ṣe pàtàkì ó ṣe kókó. Àdìrẹ ẹ̀yin náà rí àdìrẹ yẹn bó ṣe fíìtì mi ó fíìtì àwọn náà àbí ò fíìtì wọn ni ó fíìtì wọn jù. Tó ẹ bá mi dárúkọ yín. Orúkọ mi ni Adébóyèjọ Olúrónkẹ́ Àṣàní. Àṣàní orúkọ yẹn máa ń dùn mọ́ mi àwọn orúkọ wa yẹn máa ń dùn mọ́ mi. Àṣàní okay now báwo ni ọ̀rọ̀ first national Àdìrẹ festival ẹ ṣe. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé a ti ń gbèrò ẹ̀ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Kí n sọ ní àsọdájú ó ti lé ní ọdún 10 tí kinní tó ti ń gbé mi lọ́kàn. Ó tó tiẹ̀ di wípé àwọn tó máa ṣe ayédèrú àdìrẹ àmọ́ pé wọ́n ti ń palẹ̀ mọ́ láti lò. Ó tó di pé ẹ̀mí tó ń gbé mi nínú yìí pé ó yẹ ká pe àwọn ọ̀dọ́ wa àwọn ọmọ kéékèèké ká mú wọn láti ká bẹ̀rẹ̀ sí fi iṣẹ́ ilé wọn lọ́wọ́ torí pé àjogúnbá wa ni iṣẹ́ àdìrẹ ṣíṣe pé kó má lè parun. Bẹ́ẹ̀ ṣe pupa tó tẹ rẹwà tó yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí ló dé tẹ́ fẹ́ràn láti máa wo àdìrẹ? Nítorí pé àdìrẹ jẹ́ nǹkan àṣà wa kò lẹ́ ń ṣe pé nǹkan àṣà wa nìkan ó tún rẹwà àbẹ́ ìrúkẹ́ mo rẹwà náà àdìrẹ. Tọ́ ẹgbẹ́ ẹ̀yin fáǹsì wa. So a ti ń ní lọ́kàn báwo la ṣe lè bọ́ síta ká polongo ká jẹ́ káwọn èèyàn mọ̀ ara wo la lè fàdìrẹ dá yàtọ̀ sí pé à ń rẹ aṣọ à ń di aṣọ ara wo la tún lè faṣọ yìí dá. Ṣé pé lára púpọ̀ téèyàn tó lè. Ó lára púpọ̀ yàtọ̀ sí pé kéèyàn wọ̀ ọ́ yàtọ̀ sí ká wọ̀ ọ́ ó lára púpọ̀ gbogbo ẹ̀ la fẹ́ ṣàgbéjáde ẹ̀ ní First National Àdìrẹ Festival gbogbo nǹkan tá lè fi ṣe níwọ̀nba táwa tiẹ̀ ti ṣe wàrà sì pọ̀ àti lè dá gbogbo ẹ̀ tán. Nípa the First National Àdìrẹ Festival báwo ló ṣe jẹ́ dípò lẹ́yìn dìmú níbẹ̀ ṣùgbọ́n kẹ́ ẹ tó sọ ẹ kọ́kọ́ dárúkọ yín. Orúkọ mi ni Adébóyèjọ Múrẹ́nikẹ́ nípa First National Àdìrẹ Festival ó jẹ́ nǹkan tá ti ní lọ́kàn tipẹ́tipẹ́ ṣùgbọ́n oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ tí ò fààyè gbà ká ṣe láti gbà yẹn ṣùgbọ́n ó jẹ́ ayẹyẹ àdìrẹ ká lè gbé àṣà wa síta ká jẹ́ káwọn èèyàn pé okay my àdìrẹ is beautiful àdìrẹ jẹ́ nǹkan tó yẹ ká gbọ́dọ̀ ká fọwọ́sowọ́pọ̀ láti gbé lárugẹ bẹ́ẹ̀ ni kò dẹ̀ ń ṣe pé gbogbo ìgbà gbogbo àwọn máa ní àdìrẹ jẹ́ nǹkan ìbílẹ̀ kò ń ṣe nǹkan ìbílẹ̀ nìkan. Àwọn míì tiẹ̀ máa ń sọ pé lókà ni kò ń ṣe lókà nǹkan tó rẹwà tó yẹ ká gbé lárugẹ tó yẹ ká wọ̀ kò dẹ̀ ń ṣe pé ká fi rán ìró àti ìgbà nìkan a lè fi rán skirt a lè fi rán shirt a lè fi rán office wear kò síbi tá a lè wọ àdìrẹ lọ kò ń ṣe traditional event nìkan la lè wọ àdìrẹ lọ. Àwa a fẹ́ fi ètò yìí a fẹ́ fi kó àwọn ọ̀dọ́ mọ́ra tá a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn àwọn tá a máa kọ́ bọ́n ṣe ń ṣe àdìrẹ gangan àwọn tó máa kẹ́kọ̀ọ́ bọ́n ṣe fi ń ṣàrà yẹn gbogbo nǹkan tó lè fi ṣe and I believe wípé àwọn ọ̀dọ́ yìí náà wọ́n tún ní ọgbọ́n tó ju tàwa tá a wà níwájú lọ àwọn nǹkan táwa sì rò pé à ń dá lára mo nígbàgbọ́ pé by the time tá a bá kó àwọn ọ̀dọ́ ìjọ àwọn kọ̀ọ̀kan tá a ti kó jọ ó lára tán ti dá gbogbo ẹ̀ lẹ́ máa fojú rí ní First National Àdìrẹ Festival tó fẹ́ ṣẹlẹ̀ ní Cultural Center June 12 Cultural Center Kútọ̀ l'Abẹ́òkúta. Ṣé aṣọ nìkan ni wọ́n fàdìrẹ ṣe ni? Ara o kí tún ni. Ẹ máa bọ̀ ní National Àdìrẹ Festival kẹ́rí owó tó máa fàdìrẹ ṣe máa fàdìrẹ dá lára. Ìròyìn ò táfojúbà. Bẹ́ẹ̀ ni. Tọ́ ìlú Abẹ́òkúta láwà yóò Ẹ̀gbá Aláké níbi tí ètò First National Àdìrẹ Festival tó ti máa gbéra sọ Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Ẹ share fídíò yìí lóní Bembeyeke. Ó ṣe pàtàkì ká mọ rírì ohun tí a ní. Tẹ́nitẹ́ni tàkísà ń tà tàn. Àṣàní and Àdùkẹ́ Foundation ní ìbáṣe pẹ̀lú ATJ Textiles gbé ètò ọlọ́jọ́ méjì kalẹ̀ fún National Àdìrẹ Festival àkọ́kọ́ irú ẹ̀ tí àkórí rẹ̀ ń jẹ́ a heritage a sustainability tó wà fún ìgbélárugẹ àti ìṣàfihàn ohun ṣíṣe iyebíye aláìlẹ́gbẹ́ nínú aṣọ àdìrẹ wa. National Àdìrẹ Festival àkọ́kọ́ irú ẹ̀ ní ìpínlẹ̀ Ògùn yóò mú dàgbàsókè bá ètò aṣọ àtàwọn ohun àjogúnbá wa ní Nàìjíríà àti jákèjádò àgbáyé. Friday 15 àti Saturday 16 December 2023 ni yóò wáyé ní
banquet hall June 12 cultural center Kútọ̀ Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn láago 10 òwúrọ̀ 10 a.m. daily. bàbá ọjọ́ náà ni Olówù ti Òwu kingdom his royal majesty ọba professor Saka Adélọlá Àdìsá Mátẹ̀mílọ́lá. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 0803 472 0409 tàbí 0703 897 7028. First National Àdìrẹ Festival wọlé dépò. ẹ jẹ́ ká kọ́wọ́ ti our heritage our sustainability. ẹ gbọ́ kí lorúkọ tá à ń pè bí. Ibí yìí ni gbàgede àṣà nípínlẹ̀ Ògùn. Òun ni June 12 cultural center Kútọ̀ Abẹ́òkúta. ẹ̀yin náà ẹ wo bí àyíká bó ṣe rẹwà, ẹ wo bí gbogbo ẹ ṣe dúró rèǹtèrèǹtè. Ibẹ̀ gangan ní ètò the First National Àdìrẹ Festival ló ti máa wáyé ní hall wo ńbẹ̀. banquet hall banquet níbí náà hall ni. àyè wà máa gba àwọn èèyàn gan rẹpẹtẹ. Bẹ́ẹ̀ ni o, àyè pọ̀ o. ẹ jájọ bí àṣà àti ṣe wa lárugẹ. ọ̀rọ̀ nípa àdìrẹ ilẹ̀ wa, ẹ jẹ́ ká ṣe kí ni ká gbé lárugẹ. Ẹ jẹ́ ká gbé lárugẹ o. Àṣàní and Àdùkẹ́ Foundation in conjunction with ATJ Textile, àwọn náà ṣe agbátẹrù the First National Àdìrẹ Festival nílùú Abẹ́òkúta. Gbogbo àwọn ọba ọlọ́lá náà ń bọ̀, gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn náà ń bọ̀. A sì máa gbé gbogbo àṣà, gbogbo talent àwọn ọmọ kéékèèké nípa àdìrẹ, gbogbo nǹkan oríṣiríṣi nǹkan tá a lè fi àdìrẹ ṣe, tá a ti ṣe, gbogbo ẹ̀ ló wà tá a máa ṣe àfihàn ẹ̀. ọkọ̀ gbọ́ná ibi tá a wà yìí gangan ni wọ́n ń pè ní Kútọ̀, níbi tí cultural center tó fìdí kalẹ̀ sí. ẹnu ọ̀nà cultural center la wà yìí, níbi tí ètò First National Àdìrẹ Festival tó ti máa wáyé. Àdùkẹ́, bẹ́ẹ̀ ni sà. ọ̀dọ́ ni ẹ́. bẹ́ẹ̀ ni. kí ló fẹ́ sọ? mo fẹ́ jẹ́ kí àwọn ọ̀dọ́ mọ̀ pé kò ń ṣe àwọn àgbàlagbà nìkan ni wọ́n ń wọ àdìrẹ. ẹ jẹ́ kí àwọn ọ̀dọ́ ká jáde ká wá gbárùkù ti àdìrẹ ní ọjọ́ 15th and 16th of December 2023 ní cultural center for the First National Àdìrẹ Festival. èmi alára mi mo dẹ̀ máa wà ń bẹ̀ láti kọ́ àwọn àgbàlagbà àbọ̀mọdé ẹni tó bá ní interest láti mọ bó ṣe ń ṣe àdìrẹ lọ́jọ́ yẹn. mo máa wà ń bí lọ́fẹ̀ẹ́ ni máa kọ́ gbogbo wọn bó ṣe máa ń ṣe àdìrẹ. lọ́fẹ̀ẹ́ ni. bẹ́ẹ̀ ni. Àṣàní and Àdùkẹ́ Foundation ní ìbáṣe pẹ̀lú ATJ Textiles gbé nǹkan àrọ̀ ọ̀tọ̀ kalẹ̀ Kasagbua. ètò ọlọ́jọ́ méjì fún National Àdìrẹ Festival àkọ́kọ́ irú ẹ̀ tí wọn yóò ti fààyè gba ìṣàfihàn ẹ̀bùn onírúurú tí o bá ní. kí èyí lè ṣàgbélárugẹ àwọn ohun àjogúnbá wa àti ìmúdúró rẹ̀. First National Àdìrẹ Festival àkọ́kọ́ irú ẹ̀ our heritage our sustainability yóò wáyé ní Friday 15th àti Saturday 16th December 2023 ní banquet hall June 12 cultural center Kútọ̀ Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn aago 10 òwúrọ̀ 10 a.m. ní ètò yóò bẹ̀rẹ̀ fún ọjọ́ méjèèjì. má gbàgbé o láti wá forúkọ sílẹ̀ ṣáájú ọjọ́ tí ètò yóò bẹ̀rẹ̀ láti lè kópa. pé 0803 472 0409 tàbí 0703 897 7028. orí ọ̀fẹ́ ìṣàfihàn ẹ̀bùn ẹni rèé o. má jẹ́ kó ré kọjá rẹ. ẹ̀wẹ̀ ẹ tún lè ṣàtìlẹ́yìn fún ètò náà. First National Àdìrẹ Festival. ẹ jẹ́ ká kọ́wọ́ ti our heritage our sustainability àjogúnbá wa àti ìmúdúró rẹ̀. gbogbo ẹ̀ ló wà tá a máa ṣe àfihàn ẹ̀ tó wà fún títà ní owó pọ́ọ́kú, owó péréte bẹ́ẹ̀ ṣe máa ń sọ, lówó péréte. Drama wà, oríṣiríṣi ètò láti là sílẹ̀. ẹ tún rí àtúnṣe ètò ibi tẹ́ ti máa rí bá ṣe ń ṣe àdìrẹ, báwo náà ṣe ń dì í, báwo náà ṣe ń ṣe. bẹ́ẹ̀ ni a máa ṣe ìpàtẹ́tẹ́ máa rí. pé kì í ṣe pé májíìkì kan wà bẹ́ẹ̀. kò ń ṣe májíìkì o. ẹ rí bá a ṣe ń ṣe gangan live and direct lè máa rí bá a ṣe ń ṣàdìrẹ. ó ṣe pàtàkì, ó ṣe kókó. ẹ̀yin náà gbìyànjú láti wà níkàlẹ̀, ẹ wà níbẹ̀. ó ṣe pàtàkì ká jọ gbé àṣà àti ṣe wa lárugẹ. àdìrẹ yìí kì í ṣaṣọ nìkan ni wọ́n fi ń ṣe o, wọ́n náà fi ń ṣe ọ̀pọ̀ nǹkan. gbogbo ẹ̀ lẹ́wò nínú fídíò yìí ló ní bẹ̀m̀bẹ̀yẹ́kẹ́. nípa àṣà wa àti ìṣe wa, ó jẹ́ nǹkan tó máa ń jẹ wá lógún púpọ̀ púpọ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣeré tí wọ́n jẹ́ ọmọ Yorùbá àtàwọn tó jẹ́ olólùfẹ́ àṣà nílẹ̀ adúláwọ̀ ló sọ pé kì í ṣe tí ẹ ká máa fọwọ́ kékeré mú. Àṣàní and Àdùkẹ́ Foundation in conjunction with ATJ Textiles fún ti First National Àdìrẹ Festival. ó ṣe pàtàkì ká wá kọ́wọ́ tì wọ́n. ẹ kú kalẹ̀, mo kí yín. ẹ ṣé gan-an. mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń wò yín náà nígboro káàkiri, àwọn bánà, àwọn flex, àwọn tí gbogbo ẹ̀ káàkiri nípa ọ̀rọ̀ First National Àdìrẹ Festival. ìbéèrè yìí kò ń ṣe ìbéèrè àkọ́kọ́ tá a ṣẹ̀ṣẹ̀ ń béèrè, ṣùgbọ́n fáwọn àǹfààní míì ó ṣe pàtàkì ká bi yín lẹ́ẹ̀kan sí.
kí ló bí First National Adire Festival? ẹ ṣé gan ni. First National Adire Festival a ti ń pò ó, a ti ń gbèrò ẹ̀ láti bí ọdún 10 sẹ́yìn. Ẹ bá wa kí àwọn tó ń wò yín kẹ́ sì dárúkọ yín. Mo kí gbogbo àwọn tó ń wò wá nílé ní Nàìjíríà àti lókè òkun ní gbogbo Ẹ bá wa àgbáyé. gbóhùn sókè díẹ̀. Orúkọ tèmi ni Adébóyèjọ Olúrónkẹ́ Àṣàní, and I'm the MD Creative Director of ATJ Textile and co-founder of Àṣàní and Aduke Foundation. Nǹkan kan ṣoṣo tá à ń ṣe ní Àṣàní and Aduke Foundation ó ní fífi ìdí àṣà wa múlẹ̀, sustaining our heritage in the textile industry, ìyẹn ní ṣíṣe àdìrẹ, production of àdìrẹ and its value addition. Wípé àdìrẹ o kò ń ṣe wípé à ń dì í, à ń rẹ́ nìkan, à ń rán láṣọ wọ̀ gẹ́gẹ́ bí tí mo wọ̀ yìí, but wípé à ń fi àdìrẹ, aṣọ àdìrẹ yẹn a fi ń dára oríṣiríṣi, bí ká fi ṣe window blind o, ká fi ṣe bedsheet o, ká fi ṣe bàtà, lóríṣiríṣi àrà ni la fi ń dá ní Àṣàní and Aduke Foundation. And the foundation is about youth and women empowerment. Àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin, àwọn là ń dá lẹ́kọ̀ọ́ tá à ń kọ́ wọn ní bọ́n ṣe ń ṣàdìrẹ àti bọ́n ṣe ń fi ṣe oríṣiríṣi àrà. Lọ́fẹ̀ẹ́ ni o. Lọ́fẹ̀ẹ́ ló fò. Bẹ́ẹ̀ ni, lọ́fẹ̀ẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ yẹn, ọ̀fẹ́ ni. Ẹni tó bá ti sọ pé ó ti yá wa náà nìyẹn. Ìdí tá dẹ̀ fi ń ṣe eléyìí ni wípé a fẹ́ kí àṣà wa, àdìrẹ wa yìí, a fẹ́ kó di nǹkan àgbépatì. Ó tiẹ̀ tó di wípé àwọn aláyédèrú wọ́n jáde sí gbangba. Òun ni òǹgbẹ àti sustain àṣà yìí ló ti ń gbẹ mí, ló ti ń gbẹ wá ní Àṣàní and Aduke Foundation. A dẹ̀ wá wò pé kí la lè ṣe, ọ̀nà tá fi lè gbà láti fìdí kinní ìmúlẹ̀ kó má parun. Òun ni pé ká bẹ̀rẹ̀ sí mú àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin, ká máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn, ká kọ́ wọn bọ́n ṣe ń ṣàdìrẹ láì fi nǹkan kan pamọ́. Ká kọ́ wọn bọ́n ṣe ń ṣàdìrẹ, ká kọ́ wọn. Àwọn ẹlòmíì á wò pé òórùn àwọn kẹ́míkà yẹn mi ì lè stand ẹ̀, ìdọ̀tí iṣẹ́ aró ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Kò ń ṣe dandan kí ìwọ tọwọ́ baró. A ní section ibi tá a máa fi ẹ́ sí tó yẹ pé okay, a lè faṣọ yìí lẹ́yìn táwọn tán bá ti rẹ́, ẹ̀yin ẹ máa bọ̀ ń bí, àrà tá lè fi dá nìyí, àrà tá lè fi dá nìyí, and gbogbo ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀fẹ́ ni. Ó dáa, ẹ jẹ́ n padà lọ sínú ọ̀rọ̀ kan tẹ́ ẹ sọ. Ẹ ní kó tó di pé àwọn aláyédèrú wọ́n dé. Ayédèrú yẹn, èdè yẹn ayédèrú. Ṣé ayédèrú wà nínú aṣọ àdìrẹ ni? Ó ti wà rẹpẹtẹ. Ó ti wà rẹpẹtẹ. Báwo ló ṣe rí? Ní bí oṣù mélòó sẹ́yìn, awuyewuye lọ nílùú Abẹ́òkúta pé ẹ gbà wá o, àwọn ayédèrú fẹ́ gba àdìrẹ mọ́ wa lọ́wọ́ o, wọ́n fẹ́ ṣe o, wọ́n fẹ́ mọ̀ o. Ariwo ò tó láti kọwọ́ wọn bọlẹ̀. Àwa náà a gbọ́dọ̀ dìde ká gbárùkù tí tá a bá ti pọ̀ nídìí àwa tá à ń ṣe èyí tó jẹ́ ojúlówó àdìrẹ gangan. Èémí àwọn aláyédèrú a fẹ́ sé èémí wọn nìyẹn. Kò ń ṣe pé a lè mú wọn kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ o, ṣùgbọ́n táwa ń ṣe èyí tó jẹ́ ojúlówó tá a bá ti pọ̀, a ti ń mú èémí wọn, a ti ń sé díẹ̀díẹ̀. Bẹ́ẹ̀ ṣe wá lè dá ayédèrú mọ̀ sí èyí tó jẹ́ pé ojúlówó. Òun ní pé ayédèrú yẹn bẹ́ẹ̀ bá ti rí ẹ ti mọ ràkọ̀ràkọ̀ ló ń wò. Ràkọ̀ràkọ̀ ló ń wò, rọ́bà náà fi ṣe, nylon náà tẹ̀lé, aṣọ bíi polythene bag bíi nylon ọ̀rá ni wọ́n fi ṣe ló ṣe rí. Tẹ́ bá tiẹ̀ tún wá rí ìmíì wọn á wọ̀ báyìí á fàyà mọ́ wọn lára. Èèyàn kan ti wọrú ẹ̀ dọ́dọ̀ mi, bó ṣe wọ̀ ó ń lọ òde ni, ibi ló ti wá pààrọ̀ aṣọ. Mo ní kí ló sún yín débẹ̀? Wọ́n á wọ̀ á fàyà mọ́ wọn lára, wọ́n á wọ̀ á dòru mú wọn. Tẹ́ bá dẹ̀ ti wò ó, kò sí nǹkan tó ń da, nothing good comes cheap. Kò sí nǹkan tó da tó bọ̀fẹ́ wá. Ìgbà tẹ́ bá ti lọ ra aṣọ ọ̀pá 5, ẹ rà ní 2,500. Ẹ̀yin náà ti mọ̀ pé níbi tí gbogbo ẹ̀ dé yìí, ẹ ti mọ̀ pé ayédèrú náà gbé sí yín lọ́wọ́. Ṣùgbọ́n nǹkan ìdùnnú ló jẹ́ fún àwa ní Àṣàní and Aduke Foundation pé ayédèrú yìí gan ó gborí yọ. Nítorí nǹkan tó bá ti da, òun làwọn aláyédèrú, òun náà máa ń fẹ́ ṣe àdàmọ̀dì ẹ̀. Torí pé wọ́n ti rí pé àṣà yìí àṣà tó da ni o, àwọn náà fẹ́ kẹ́gbẹ́. So àwa ti wá dìde ní Àṣàní and Aduke Foundation pé àwa máa dúró, a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ èyí tó jẹ́
ojúlówó àdìrẹ à kó àwọn ọmọ ogun jọ. We are building a soldier of sustainability of our heritage. That is what we are doing at Asani and Aduke Foundation. A fẹ́ jẹ́ káwọn ọmọ wa mọ̀ yìí pé àṣà wa leléyìí o, a dẹ̀ máa gbárùkù tì í. And ìdí tá a fi wá kúrò ní pé a kàn ń wọ àdìrẹ sọ́rùn kò tó, oríṣiríṣi àrà ni, oríṣiríṣi àrà òun là ń fàdìrẹ dá. Ohun kan tá a wá fẹ́ gbé yọ síta nìyẹn ní First National Adire Festival, pé káwọn èèyàn wá rí i pé ẹ lè ṣe báyìí, ẹ lè ṣe tọ̀hún, ẹ lè ṣe tibí. Ní Asani and Aduke Foundation, aláwọn èèyàn wọ́n fẹ́ ṣaṣọ ẹbí o, wọ́n fẹ́ ṣègbéyàwó, wọ́n fẹ́ ṣọjọ́ ìbí ni o, wọ́n máa ń bẹ̀ wá láṣọ ẹbí. Wọ́n ń bẹ̀ yín. Bẹ́ẹ̀ ni, ló ní rẹpẹtẹ gidi gan tí òun ṣe kékeré. Táwọn èèyàn bá àṣà wa yìí, àwọn èèyàn nífẹ̀ẹ́ sí i lọ́pọ̀lọpọ̀. Táwọn aráàlú òyìnbó tí wọ́n bá wò pé àwọn fẹ́ aṣọ yìí, àwọn dẹ̀ fẹ́ rí gbà, báwo lẹ ṣe lè ṣe? Kí lẹ̀ ń sọ yìí? Nǹkan kékeré nìyẹn, a ti dúpẹ́ ayé ti lu jára. Tó bá àìmọye àwọn afẹ́nifẹ́re wa tán wà ní ìlú òyìnbó, tán wà l'Amẹ́ríkà, tán wà ní Canada, tán wà ní London. Ìpè lásán ló mú, a dẹ̀ ti yàwòrán ránṣẹ́ sí wọn. Èwo lẹ fẹ́ ń bẹ̀, wọ́n ti ṣe. Àìmọye àwọn abánigbẹ́rù lóríṣiríṣi, wọ́n bá ti rà á àti fi rán wọn, ó ti dọ́wọ́ láàrin ọjọ́ mẹ́ta. Láàrin ọjọ́ mẹ́ta láti Nàìjíríà dé Amẹ́ríkà ó ti dọ̀hùn. Ó ti dọ̀hùn. Ó ti dọ̀hùn. Ó dà ọ̀rọ̀ First National Adire Festival yìí, ọjọ́ wo ló máa wáyé gan? 15 and 16th of December. 15 Friday and 16 Saturday of December 2023. Ó ti wọlé tán bí oṣù kan ló jẹ́ báyìí sígbà tá ó tiẹ̀ ti dín díẹ̀ lóṣù kan sígbà tá a wà yìí, níbi tá a ti máa ṣe àfihàn oríṣiríṣi ẹ̀bùn, oríṣiríṣi àrà ládìrẹ. Mi ì lè wàdìrẹ lọ ibi ìgbéyàwó ò sí, mi ì lè wàdìrẹ lọ sọ́fíìsì ò sí, kò sí pé lọ́fíìsì wa aṣọ báyìí la gbọ́dọ̀ wọ̀, àti fàdìrẹ dá lára. Oríṣiríṣi àrà ló wà tá a máa rí ní 16 and 17th of December. Mo gbọ́ kinní kan pé lórí ètò yẹn ẹ fẹ́ kó àwọn èèyàn kan jọ pé ṣáájú ọjọ́ yẹn láti wá forúkọ sílẹ̀. Kí ni nǹkan náà, ẹ ṣàlàyé ẹ̀? Kò kí ń ṣàhesọ. Ètò tá a fẹ́ ṣe ni wípé, because I told you pé Asani and Aduke Foundation is about youth and women empowerment. A fẹ́ mú àwọn ọ̀dọ́ wa, a fẹ́ mú wọn kúrò lórí títì, kán máa rìn, kán máa fẹsẹ̀ gbálẹ̀. A fẹ́ mú wọn kúrò lórí títì, a fẹ́ fi wọ́n síbi tí ọkàn wọn ti máa papọ̀ sọ́nà kan. Kò wá ń ṣe pé a kàn fẹ́ tì wọ́n mọ́bì kan, but a fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ training tó máa empower wọn, tó jẹ́ nǹkan tí ó ṣe é mú yangàn. Nǹkan tá a fẹ́ ṣe fún wọn nìyẹn, ọ̀fẹ́ dẹ̀ ni. So àwọn new set tá a máa select, they are going to be interviewed. A máa ṣe ìwádìí nípa wọn, wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ èyí tó jẹ́ pé ó máa ṣe atọ́nà fún training wọn gangan. And training yẹn ó máa take 6 months intensive training. Tó bá wá parí training yẹn, they are going to have experience, the practical experience. Wọ́n máa dá ṣiṣẹ́ fúnra wọn. Ìyẹn ló máa tún wá gbé wa, ìyẹn ló máa wá ọkọ̀ Second National Adire Festival tó bá fi máa di ọdún tó ń bọ̀, pẹ̀lú agbára Olúwa, pẹ̀lú oore ọ̀fẹ́ Olúwa. A tún wá ṣe àfihàn nǹkan tí àwọn kan náà ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣàfihàn ẹ̀ yìí. So a tún wá ṣe àfihàn nǹkan àwọn tá a bá mú ní ọdún yìí, tá a bá select fún ìdánilẹ́kọ̀ọ́ yẹn, a wá ṣe àfihàn tiwọn náà lọ́dún tó ń bọ̀. A tún ṣe festival fáwọn náà. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ la ṣe fẹ́ kó máa lọ. A dẹ̀ wá ń retí, because gbogbo nǹkan tá à ń ṣe yìí ọ̀fẹ́ là ń ṣe. So à ń fi àsìkò yìí a fi ń pe àwọn èèyàn tó jẹ́ pé wọ́n á fún wa ní support, because a kàn fẹ́ train àwọn ọmọ yìí lásán káwa ní kan tún ti ṣetán ẹ máa lọ. Ibẹ̀ láti ní ìdáwọn onígbọ̀wọ́ tó máa lè bá wa wá owó okòwò fún wọn, tá a máa fi dá wọn lókòwò, tó jẹ́ wípé kò ń ṣe okòwò ní a fún ọmọ ní 10,000 àbá ní àti empower wọn, nítorí 10,000 yẹn bóyá aṣọ ẹyọ kan ló máa ṣe, kò sì ní fi aṣọ ẹyọ kan sórí kó máa gbé kiri pé mò ń tajà. So bí o bá tiẹ̀ tà yẹn gan, èwo ni ó tún kù. So a fẹ́ àwọn well-meaning people in the society tó máa lè ràn wá lọ́wọ́, tó máa lè ṣe àtìlẹ́yìn fún àwọn ọ̀dọ́ tá a fẹ́ kó jọ yìí, láti jẹ́ wípé tó bá di ọdún tó ń bọ̀, àwọn náà wọ́n á ti wà ní àyè ara wọn. Àwọn náà dẹ̀ tún continue láti máa gbé iṣẹ́ yìí lárugẹ. Nǹkan tá a fẹ́ máa ṣe year in year out, kí Olúwa kó ràn wá lọ́wọ́. Ó dà, irú àwọn èèyàn wo ló ń bọ̀ lọ́jọ́ yẹn? Irú àwọn èèyàn tó ń bọ̀, well, pẹ̀lú oore ọ̀fẹ́ Olúwa, bàbá wa
Olówó of Owu Kingdom, Ọba Saka Mátẹ̀mílọ́lá, àwọn ni Royal Father of the Day. Gbogbo àwọn dignitaries from the Ministry of Culture, Ministry of Industry, Ministry of Women Affairs, because ẹ mọ̀ pé gbogbo àwọn ministry tó bá Ministry of Education, àwọn náà ń kó àwọn ọmọ bọ̀ láti àwọn secondary school, àwọn tó wà ní senior secondary school. A fẹ́ mú wọn láti bẹ̀ láti jẹ́ kán mọ̀ wípé lẹ́yìn pé ẹ parí o, iṣẹ́ yìí òun la fẹ́ kẹ́ yàn láàyò. And lọ́jọ́ First National Adire Festival yẹn, gbàgede máa wà ibi tá ti máa fi ṣe àfihàn bá ṣe ń ṣe aṣọ yìí, kó má dàbẹ̀ pé àwọn kan ń sọ bẹ́ẹ̀ ni àwọn kọ́ kinní kan. A máa ṣe àfihàn táwọn náà máa rí, tó máa gba ìtọ́wò bá ṣe ń ṣe àdìrẹ kó tó di pé a gbé wọn wọlé fún ìdánilẹ́kọ̀ọ́ proper ní ọjọ́ yẹn. Ẹ máa gbọ́ àwọn àlàyé ọ̀rọ̀. Ẹ wo ṣe rí i pé ó yẹ ká kọ́wọ́ tì wọ́n lẹ́yìn gidi, ká fún wọn ní support, nítorí pé kóbìnrin tó dúró pé sẹ̀ ẹ jẹ́ àṣerú nǹkan báyìí ó ṣe pàtàkì. Ọjọ́ wa ni ó máa wáyé gangan? Well, bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, 15 and 16 of December 2023, ọjọ́ kẹẹ̀ẹ́dógún àtọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá ọdún tá a wà yìí ni gbàgede àṣà wa ní Ogun State, June 12 Cultural Center ní Kútọ̀, Lábẹ́òkúta, at the banquet hall. Ibẹ̀ ni a ti máa ṣe gbogbo àfihàn yìí àti ìdánilẹ́kọ̀ọ́ àti ìtajà oríṣiríṣi. Àwọn ẹlòmíì yàtọ̀ sí ní àṣà àdìrẹ ní àdìrẹ, Àṣàní and Àdùkẹ́ Foundation in conjunction with ATJ Textile, àwọn nìkan náà ní àyè láti ṣe àfihàn gbogbo nǹkan tá a fẹ́ fi àdìrẹ ṣe. Wá wá ní àwọn ẹlòmíì, àwọn ayàwòrán ni o, àwọn gbogbo tó jẹ́ pé iṣẹ́ àṣà, àwọn náà máa wà níbẹ̀ tán máa exhibit. A ní gbogbo àwọn ẹlòmíì ní oríṣiríṣi iṣẹ́ ọwọ́, craft, art and craft tán máa wà láti ṣe ìpàtẹ ọjà wọn ní ọjọ́ náà. Oríṣiríṣi nǹkan ló wà. Drama presentation tó máa ṣàlàyé báwo la ṣe débi tá a dé yìí, bẹ́ẹ̀ ṣe ń bi mí lẹ́ẹ̀kan pé kí ló mú nǹkan. Drama, ètò eré orí ìtàgé tó máa ṣàlàyé bó ṣe jẹ́, tó máa ṣàfihàn gbogbo nǹkan tá a fẹ́ fi hàn lọ́jọ́ yẹn. Ó wà lọ́jọ́ yẹn. Music plenty, oríṣiríṣi ló wà. Meeting people, networking, àpàdé àwọn oríṣiríṣi àǹfààní òun ló wà in this First National Adire Festival. Ẹ jẹ́ wọ́n á fi ìbéèrè kan kún kó tó di pé a máa yọ̀ǹda yín. Ṣé àwọn tó bá kàwé nìkan ni ẹ retí? Well, ẹ ń ṣe lẹ mú mi rán mi létí ìgbà táwọn kan wọ́n fẹ́ ṣe kí là ń ṣe interview. Èmi wá sọ pé a máa pè yín o lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí o, ẹ máa wá give lecture ní ètò tá a fẹ́ ṣe o. Ṣùgbọ́n Yorùbá ni a máa fẹ́ kẹ́ ẹ sọ o, nítorí àwọn tán wà ńbẹ̀ wọ́n wà educated. Wọ́n á ní kí ni ìtumọ̀ yẹn kẹ̀? When we talk about education, ó ń ṣe wípé a lè kọ, a lè kà nìkan ni education. Ó kọjá pé ká lè kọ, ká lè kà, ọgbọ́n orí, ọgbọ́n inú. Àwọn ẹlòmíì wà, wọn ò lè kọ, wọn ò lè kà, ṣùgbọ́n intelligence, ọpọlọ, òye tó wà lórí wọn, ẹlòmíì gan tó kọ tó lè kà kò ní òye yẹn. So eléyìí ò ń ṣe wípé mi ì lè kọ, mi ì lè kà, rárá o. Mi ì lè kọ, mi ì lè kà. Tó o bá ti ní ọgbọ́n lórí, ó jẹ́ ìrántí, tẹ bá lè permit mi, orin àwọn bàbá kan tó sọ pé mo kọ́gbọ́n orí mi bí o tilẹ̀ kàwé o, mo kọ́gbọ́n orí mi bí o tilẹ̀ kàwé o. Ìwé làgbà, ọgbọ́n orí màá ló jẹ́ bàbá. Ìwé làgbà, ọgbọ́n orí màá ló jẹ́ bàbá. Mo kọ́gbọ́n orí mi bí o tilẹ̀ kàwé o. And this will lead me láti admonish àwọn youths wa tó jẹ́ pé lóde ìwòyí kán fi tìpátìkúùkù lọ máa fowó ra certificate. Tẹ bá wá pè wọ́n tá bá fẹ́ ṣe interview fún wọn, ẹlòmíì tó lóun ní BSc English kò tiẹ̀ nílé sọ A for apple kò tiẹ̀ nílé sọ A for apple. So that is one of the things tí Àṣàní and Àdùkẹ́ Foundation ń ṣe wípé okay, tí ọpọlọ ọmọ ìmíì ó lè má gbé àti kọ àti kà, ṣùgbọ́n ó lè ṣe rere ní ìdí pé ká fi ọwọ́ wa ṣiṣẹ́, ká fi ọpọlọ wa gbé èròǹgbà èyí tó jẹ́ pé ó lè boost economy, ó lè boost ẹ̀, ó lè gbé jáde. So ìwé làgbà, ó dára, ó wuyì, ká lè kọ, ká lè kà o. Ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ọgbọ́n orí ṣe bàbá. Tá bá wọ́n sọ̀rọ̀ nípa àdìrẹ, tẹ́lẹ̀ bá ti gbọ́ àdìrẹ, nǹkan méjì ò kí ń wá sórí ẹ̀ ju aṣọ nìkan lọ. Ṣáṣọ nìkan náà fàdìrẹ ṣe ni?
Àdìrẹ aṣọ làdìrẹ, aṣọ tá a dì tá a kì bọnú aró tá a rẹ́ òun làdìrẹ. Ṣùgbọ́n tá a bá wá ń sọ pé àdìrẹ bag, àdìrẹ shoe, àdìrẹ envelope, àdìrẹ jọta, so many things. So àdìrẹ ibi tá à ń lọ ń sìn kò ń ṣe pé ká wá sọ pé àdìrẹ kó jẹ́ bí ó ṣe jẹ́ àfihàn aṣọ nìkan. No, irú tripod tẹ́ fi ń ṣe ìyàwòrán mi yìí, a lè mú àdìrẹ ká wọ̀ sí lára kẹ. Ẹ ti represent Ogun State nìyẹn, so that wherever you are going ẹ ti represent wa. So àdìrẹ ti kọjá wípé aṣọ tá a kàn mú tá a wọ̀ nìkan. À ń gbé àdìrẹ lárugẹ pẹ̀lú this first national àdìrẹ festival. A fẹ́ káwọn èèyàn mọ̀ wípé àdìrẹ kó mú kí o dàda ní àdìrẹ ká fi àdìrẹ ṣe. mo rẹ̀ tó fi àdìrẹ ṣe seat cover. Bẹ́ẹ̀ ni seat cover mọ́tò ká fàdìrẹ ṣe. Bẹ́ẹ̀ di wa àdìrẹ láṣọ tá a máa fi bora. Like I do tell people, if you get to my house, the blind is àdìrẹ, the beddings àdìrẹ, gbogbo àwọn nǹkan tá a fẹ́ ṣe àdìrẹ. Ẹ̀yin gangan ló yẹ ká máa pè ládìrẹ. Ẹ ṣé gan ni. Ó dà, ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí kẹ̀sì sọ ọ̀rọ̀ àmọ̀ràn ní ṣókí. Orúkọ mi ni Adébóyèjọ Olúrónkẹ́ Àṣàní. Ọ̀rọ̀ àmọ̀ràn mi ni wípé kí gbogbo wa, gbogbo àwọn tó bá wà lẹ́nu iṣẹ́ àdìrẹ yìí, báwo mo ṣe fẹ́ sọ o, ká rẹ́dì, ẹ kúnkún gbà mí láyé àmúlùmálà, ká rẹ́dì láti make sure wípé gbogbo nǹkan tá a mọ̀ nípa ṣíṣe àdìrẹ à ń fi lé àwọn ọmọ tó wà lẹ́yìn lọ́wọ́, nítorí wípé láìpẹ́ láì jìnà okun inú á bẹ̀rẹ̀ sí wálẹ̀ díẹ̀díẹ̀ báwa náà. So ìdí tí Àṣàní and Àdùkẹ́ Foundation tó ṣe come out to bring youths and women for empowerment on this àdìrẹ production and its value addition. So I'm employing other people tó wà nínú trade yìí láti jẹ́ ká ṣe nǹkan kan náà, ká fa àwọn ọmọ yẹn lọ́wọ́ sókè, so that àṣà yìí kò ní parun. Nígbà tó bá rẹ àwa, okun tàwọn àṣẹ ìdìde, wọ́n á dẹ̀ lè gbé àṣà yìí lárugẹ. Àti pé àwọn youths wa, we want them to know that legitimately you can make good money, you can make good earnings from àdìrẹ production and àdìrẹ value additions. Kò ń ṣe ní rírẹ́ nìkan, but a máa dá wọn lẹ́kọ̀ọ́ tó ní kálukú fi máa rò ó lè ro ọpọlọ láti sọ pé tí n bá ṣe báyìí, tí n bá ṣe báyìí, owó mówódé náà nìyẹn. Kò dẹ̀ sí àwọn èèyàn ní gbogbo àgbáyé o, gbogbo àgbáyé ló máa ń káràmásìkí tán dẹ̀ máa ń nífẹ̀ẹ́ sí nǹkan tó bá yẹ pé nǹkan àṣà ni. So we employing the youths and even our government to encourage us, to give us enabling environment láti lè jẹ́ kí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí kó lè wá sí ìmúṣẹ. Tọ́ Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ tèmi. Ọ̀rọ̀ rẹ o, ẹ kú kalẹ̀, ẹ share fídíò yìí lóní Bembeyeke. Ó ṣe pàtàkì ká mọ rírì ohun tí a ní. Tẹ́nitẹ́ni tàkísà ń tà tàn. Àṣàní and Àdùkẹ́ Foundation ní ìbáṣe pẹ̀lú ATJ Textiles gbé ètò ọlọ́jọ́ méjì kalẹ̀ fún National Àdìrẹ Festival àkọ́kọ́ irú ẹ̀ tí àkórí rẹ̀ ń jẹ́ a heritage a sustainability, tó wà fún ìgbélárugẹ àti ìṣàfihàn ohun ṣíṣe iyebíye aláìlẹ́gbẹ́ nínú aṣọ àdìrẹ wa. National Àdìrẹ Festival àkọ́kọ́ irú ẹ̀ ní ìpínlẹ̀ Ògùn yóò mú dàgbàsókè bá ètò aṣọ àtàwọn ohun àjogúnbá wa ní Nàìjíríà àti jákèjádò àgbáyé. Friday 15 àti Saturday 16 December 2023 ni yóò wáyé ní Banquet Hall, June 12, Cultural Center, Kútọ̀, Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn, láago 10 òwúrọ̀ 10 a.m. daily. Bàbá ọjọ́ náà ni Olówù ti Òwu Kingdom, His Royal Majesty Ọba Professor Saka Adélọlá Àdìsá Mátẹ̀mílọ́lá. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 0803-472-0409 tàbí 0703-897-7028. First National Àdìrẹ Festival wọlé dépò. Ẹ jẹ́ ká kọ́wọ́ ti a heritage a sustainability. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Bembeyeke TV, ó ṣe pàtàkì ká máa gbé àṣà àti ìṣe wa lárugẹ lóní Bembeyeke. Kí nìdí? Ìdí ni wípé ó ní òní jẹ́ kó parẹ́ o. Àwọn ohun àjogúnbá tí Ọlọ́run ọba tó fún wa nípasẹ̀ àwọn baba ńlá wa nílẹ̀ Yorùbá, ara ẹ̀ ní aṣọ àdìrẹ wà àti ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ìgbélárugẹ àṣà wa. Ẹ wá gbọ́, ẹ jọ̀wọ́, ẹ jẹ́ ká jọ kọ́wọ́ ti ètò yìí lẹ́yìn. Ìyẹn First National Àdìrẹ Festival àkọ́kọ́ irú ẹ̀ ní o, àkọ́kọ́ irú ẹ̀ nílùú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. First National Àdìrẹ Festival. Ẹ wá gbọ́ mi dáadáa, ẹ farabalẹ̀ wo fídíò yìí o lóní Bembeyeke láti gbọ́ àwọn àlàyé tí Àṣàní and Àdùkẹ́ Foundation in conjunction with ATJ Textiles tí wọ́n gbé kalẹ̀. Ẹ wo, àrà ọ̀tọ̀ ní ọ̀pọ̀ àwọn èèyàn ńláńlá ló ń bọ̀, àwọn ọba aládé gan ń bọ̀, àwọn ọ̀tọ̀kùlú
àwọn tó nítumọ̀ tó fẹ́ kí ìgbélárugẹ àṣà wa kó máa tẹ̀síwájú. Tèmi ni tí ń tòótọ́, èmi Olúwatóbilọ́ba Fásùgbà tí gbogbo yín pè ní Bembeyeke. Ó máa wà níbẹ̀ lọ́jọ́ yẹn lónìí Bembeyeke. Àṣàní and Àdùkẹ́ Foundation ní ìbáṣe pẹ̀lú ATJ Textiles gbé nǹkan àrọ̀ ọ̀tọ̀ kalẹ̀ Kasagbua. Ètò ọlọ́jọ́ méjì fún National Adire Festival àkọ́kọ́ irú ẹ̀ tí wọn yóò ti fààyè gba ìṣàfihàn ẹ̀bùn onírúurú tí o bá ní. Kí èyí lè ṣàgbélárugẹ àwọn ohun àjogúnbá wa àti ìmúdúró rẹ̀. First National Adire Festival àkọ́kọ́ irú ẹ̀, our heritage, our sustainability yóò wáyé ní Friday 15th àti Saturday 16th December 2023 ní Banquet Hall June 12. Cultural Center Kútọ̀ Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn aago 10 òwúrọ̀ 10 a.m. ní ètò yóò bẹ̀rẹ̀ fún ọjọ́ méjèèjì. Má gbàgbé o láti wá forúkọ sílẹ̀ ṣáájú ọjọ́ tí ètò yóò bẹ̀rẹ̀ láti lè kópa. Pé 0803-472-0409 tàbí 0703-897-7028. Orí ọ̀fẹ́ ìṣàfihàn ẹ̀bùn ẹni rèé o. Má jẹ́ kó ré kọjá rẹ̀. Ẹ̀wẹ̀ ẹ tún lè ṣàtìlẹ́yìn fún ètò náà. First National Adire Festival. Ẹ jẹ́ ká kọ́wọ́ tì our heritage, our sustainability, àjogúnbá wa àti ìmúdúró rẹ̀. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí. Ojúlówó ìròyìn ẹ̀gbọ́ tiwa ní í ṣe, torí ẹyẹ bí ọ̀gìn ò sí, kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Support lọ Bembeyeke TV, lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí ládùn jù, Daniel Salomon ló mú gbayì, òun ni ẹ máa wò.